fìrìfìrì gan ni ọ̀rọ̀ ọ̀hún kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyálẹ̀ta ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí wípé ọbabìnrin ilẹ̀ gẹ̀ẹ́sì Queen Elizabeth kejì ti ń palẹ̀ mọ́ o obìnrin olórí gbogbo àwọn òyìnbó ilẹ̀ bìrìtìkó yìí fẹ́ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra màmá àgbàlagbà yìí kò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú ará ayé mọ́ ó fẹ́ wọ káà ilẹ̀ lọ ó ṣe láti kí ayé pé ó dìgbà ó ṣe eré ni o àwàdà ni o nígbà tí yóò sì fi di ọwọ́ ìrọ̀lẹ́ níṣe ni wọ́n kéde wípé ẹlẹ́rú ti mú ẹrú ẹ̀ lọ Queen of England ti tẹ́rí gbaṣọ obìnrin alágbára ayé ti lọ sùn o a ò tún ní rí i mọ́ láyé ààfin Buckingham gan ni wọ́n ti kéde wípé ọbabìnrin ilẹ̀ gẹ̀ẹ́sì Queen Elizabeth kejì ti jáde láyé o wọ́ọ́rọ́wọ́ ni wọ́n sọ pé obìnrin alágbára ńlá yìí lọ pàdé ọba ṣẹ̀dá ẹ̀ lẹ́yìn tó ti lo ọdún 16 lókè èèpẹ̀ ṣé bá a ti ń ṣe nílẹ̀ yìí èèwọ̀ nílẹ̀ ibòmíì lójú ẹsẹ̀ náà ni ọmọ ẹ̀ King Charles III ti di ọba tuntun ní ilẹ̀ gẹ̀ẹ́sì bó ti jẹ́ pé arúgbó kùjẹ́kùjẹ́ ni Queen of England yìí síbẹ̀ káàkiri àgbáyé ni àwọn èèyàn ti ṣèdárò ọbabìnrin náà bó ti ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ṣáájú àsìkò yìí ni prophet Máyọ̀wá Olúwádé ti sọ àsọtẹ́lẹ̀ nípa ikú olóògbé yìí nínú oṣù kejì ọdún yìí gan ni àsọtẹ́lẹ̀ ọ̀hún wáyé o èyí tẹ́ lè rí ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ohun tó sọ nípa orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àti Nàìjíríà pàápàá ètò níṣe pẹ̀lú Queen of England yìí lórí tẹlifíṣàn alóore fún àwọn ọmọ Yorùbá ọ̀rọ̀ rẹ̀ ò lẹ́nu ẹni àmì òróró. Come out and reveal the hidden secret about Nigeria. Disaster will happen. And Queen Elizabeth will die suddenly death. Queen Elizabeth, if they refuse to come and reveal the hidden secret, tí wọ́n nípa Nigeria, orí òkè ni mo ti gba message you. I received this message from a mountain when I was praying. Mo gba àwọn message yìí lórí nínú orí òkè nígbà tí mo pray lójú wo. Queen Elizabeth kan bọ́ta àti gbogbo UK ẹ̀sọ́ òtítọ́ Exodus 9:13-14 ẹ bá ń kà fún wọn. Read Exodus 9:13-14. Olúwa sì wí fún Mósè pé kí ló sọ? Dìde ní kùtùkùtù òwúrọ̀. Dìde. Kí o sì dúró níwájú Fáráò. Yes, lọ dúró wájú Queen Elizabeth. I'm talking to you ma. With due respect. Mo wí fún yín. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn áńgẹ́lì ogun wí. Jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. Let my people go. Queen Elizabeth. Queen Elizabeth, let my people go. In tó máa ṣẹlẹ̀ UK máa ní agbára. Àwọn èèyàn máa sun ẹkún. Àwọn olówó bẹ̀ máa jábọ́. Wọ́n máa sọ ogún nù. Hello, in tí wọ́n kó jọ yẹn wọ́n máa sọnù. Ẹ lọ kọ́lẹ̀. Ebi máa pa. Ní ìbínú Ọlọ́run. Ìyẹn lọ báyìí. Because UK is the one of the pharaoh tó ń di orílẹ̀-èdè Yorùbá mú. Bẹ́ẹ̀ni, United Kingdom is one of the pharaoh tó ń di orílẹ̀ tó ń dá nǹkan sílẹ̀ Nàìjíríà. Number